kí a má tanra wa jẹ gbogbo ẹ̀yin tó jẹ́ olólùfẹ́ wa níkànnì Jugba Master Channel. Ìjà ti ṣẹlẹ̀ ní north. Ìjà tó ṣẹlẹ̀ ní north láàrin ara wọn ni o. Lórí ọ̀rọ̀ strike náà ni kò ṣe strike. Lórí ọ̀rọ̀ àdó olóró ní Sokoto òun náà ni kò ṣe nǹkan méjì o. Tẹ́ ẹ bá rántí alàgbà kan tó ń jẹ́ Sheu Sanni, ó ti ṣe senator rí, yes, ní àárín gbùngbùn Sokoto tí n bá gbàgbé, àti Sheu Gumi ní fàmíǹfà ti wà láàrin wọn. Àwọn méjèèjì ará north ni wọ́n. Kọ́lọ́ngó ṣàánú wa. Ìtò ń ṣẹlẹ̀ rèé, àwọn onílàákàyè wà láàrin wọn, àwọn tí ò ní làákàyè pọ̀ láàrin wọn. Sheu Gumi, tẹ́ bá wo Facebook ẹ̀, Sheu Gumi, Sheu Sanni Gumi, ó kọ àwọn nǹkan kan síbẹ̀, èdè Haúsá ni, èdè Fúlàní, ṣùgbọ́n àwọn tó mọ̀ nípa ẹ̀ dáadáa tán lè tú wọ́n ti tú. Nǹkan tó dẹ̀ sọ ń bẹ̀ ni wípé gbogbo àwọn tó bá support bí USA ìyẹn Trump bó ṣe wá ju àdó olóró sí Sokoto, ó ní wọ́n stupid. Ìyẹn ni pé gbogbo àwọn tó ń yọ̀ tó ń dunnú pé a dúpẹ́ lọ́wọ́ Trump lójú Sheu Gumi, stupid people ni wọ́n. Nínú Sheu Gumi tó ń sọ̀rọ̀ tí ò ní làákàyè àtàwọn tó ń dúpẹ́ lọ́wọ́ Trump tó gbẹ̀mí àwọn èèyàn là, àti Gumi tó fẹ́ kán máa dẹ́mi èèyàn láìgbòdò, ibi tá a ti fẹ́ kẹ́ ẹ máa wo irú àwọn èèyàn tá à ń bá tò pọ̀, kẹ́ ẹ wo irú àwọn èèyàn tí Gumi ní lẹ́yìn tí wọ́n ń tẹ̀lé, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó jẹ́ pé n tó bá sọ lábẹ́gẹ́. Ẹ̀yin náà ẹ wonú ọpọlọ yẹn wò, ẹ wò ó dé sàlẹ̀ pé bí irú Gumi bá lè pe àwọn tó ń dúpẹ́ lọ́wọ́ Trump pé ó ṣe o, tó jẹ́ káwọn tó ń dẹ̀mí èèyàn légbodò ó sinmi, tí Gumi ní stupid people ni wọ́n. Ẹjọ́ ta ló stupid? Ṣùgbọ́n Sheu Sanni dá lóhùn, ìyẹn former Kaduna Central Senator, ó ní gbogbo èèyàn tó bá support kí terrorist sì máa wà tàbí tó against àwọn America tàbí Trump, ó ló yẹ kán múrú wọn lọ Sambisa kán lọ fojú wọn èèmọ̀ ni. Ṣe rí pé igbó wọn ti ń dá sí méjì. Gbígbó wọn bá wá dá sí méjì kò kàn mí kò kàn ọ́. Báwo ni igbó èmi àti ẹ̀ ò ṣe ní dá sí méjì? Lórí ìkànnì yìí, bitter truth ni, òótọ́ tó korò làwa máa ń sọ lórí ètò yìí àti lórí ìkànnì tiwa fẹ́ni tó bá fẹ́ gbọ́. Ẹni tí ò bá bá lára mu kò ní gbọ́. Sheu Sanni àti Sheu Gumi, Sheu Gumi scholars ni, olórí ẹ̀sìn ni, àwọn tó ń bá wọn gba ransom fáwọn tí wọ́n bá jí gbé ni nílẹ̀ Haúsá Fúlàní. Sheu Sanni náà ti ṣe senator rí ní àárín gbùngbùn Kaduna Central. Now èmi àti wọ́, ṣó yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Ṣé kò yẹ kí a tọ̀ sí ojú kan náà kó lè bá a wò? Ṣé bó ṣe ń lọ yìí, ṣé ẹ rò pé ó máa lẹ́yìn ṣá? Ẹ mọ̀ kó máa lẹ́yìn, ó máa lẹ́yìn. Ẹ̀yìn tó máa ní ni pé yóò padà di kọ́lọ́mọ́ gbọ́mọ̀ ìyá ẹ̀. Òun wò mí àbí? Wò mí dáadáa. Òótọ́ ọ̀rọ̀ ni.
gbogbo ẹ̀yin alátìlẹyìn Sunday Igboho àti Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò àti olóyè Sunday Igboho, ṣé n tó ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì ṣé bí ó ṣe máa lọ nílẹ̀ Yorùbá rè lójú ẹ̀yin ọba wa? Onígbódágbó méjì kádùrá àti wá ó lè gbà. Ọlọ́run sọ pé ẹ ìgéǹsì ara yín kọ́rọ̀ yín mọ̀ jẹ́ra yín mọ́. Ọlọ́run gbé àwọn olóòótọ́ dìde ń bẹ̀. Oníkálukú wọn ló ní lọ́wọ́. Ṣùgbọ́n láàrin mi àti ẹ, nígbà tí òótọ́ bá farahàn tán, níbo ni ìrẹ́pọ̀ tiwa ti fẹ́ wá? Nígbà tí àwọn ọmọ akíkanjú wa méjì tí wọ́n bá wà ní ipò à ń bára ẹni jà, à ń nira ẹni sínú. Ṣé lóòótọ́ la láwọn àgbààgbà nílẹ̀ Yorùbá, nílẹ̀ Oòduà? Ṣé lóòótọ́ la ní àwọn ọba tá a lè pè lọ́ba? Ṣé lóòótọ́ la ní àwọn aṣíwájú tá a lè pè ní aṣíwájú? Onígbódágbó méjì lókè ọya, onígbó ti dágbó méjì nílẹ̀ Yorùbá. Àwọn nǹkan tó ń bani nínú jẹ́ gan-an ni o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò ríro. Àwọn ọmọ ọba yìí wọ́n kàn ń jayé fàmílétè ń tutọ́ kiri ni, àtàwọn ọba tó jẹ́ bàbá wọn. Àwọn ìyàwó wọn náà ń ṣe bó ti wù wọ́n. Àwọn ìyàwó àwọn olóṣèlú ń ṣe bó ti wù wọ́n. Wọn ò finúfídọ̀ díjọ́ kan pé ẹ jẹ́ á ṣèpàdé bó láàrin àwọn ẹni yìí ó ṣẹ́gun kán sì búra fún wọn. Àwọn ọmọ Oòduà tá a wà lórí òótọ́ nìyẹn o. Ẹ má jà tanra wa jẹ. Iná àjórẹ̀yìn tó ń jò yìí, ẹ bá wa bẹ olóyè Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams àti Sunday Igboho. Àsìkò tá a nílò wọn ló súnmọ́lẹ̀ yìí, nígbà tí dí ò bá yédè mọ́ lókè ọ̀yà, bó la ṣe wà níṣọ̀kan. Ẹ bá wa bẹ Aláàfin Ọ̀yọ́ àtàwọn ọba tó tẹ̀lé Aláàfin Ọ̀yọ́ tó wà ń kákọ́s. Àwọn èèyàn kan tí ń bá sọ̀rọ̀ wá ní òfìfẹ́ ò lé wàhálà. Lóòótọ́ wọn ò ní wàhálà, wọ́n gbìyànjú, àmọ́ ẹ bá wa bẹ̀ wọ́n àtàwọn ọba tó tẹ̀lé wọn. Bó láti ṣe o tílẹ̀ Oòduà, ilẹ̀ Yorùbá tí ó ṣe wà níṣọ̀kan, tí ò fi ní jẹ́ èmi ló yẹ kí n fi olóyè yìí jẹ, ìwọ kọ́. Tí ò fi ní di pé ẹ fi ilẹ̀ ajá ló ń gbó. Àwọn tó ju ọba lọ tá à ń pè ń bàbá ọba wà o, wọn ò jáde o, wọn ò sọ̀rọ̀ o, ìkà nìyí. Ẹni ibi ní ẹ̀yin lẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́, tẹ̀ ń balẹ̀ Oòduà jẹ́. Alálẹ̀ òsì bí ń léèrè. Ẹ jẹ́ ń kú ń bẹ̀. Ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ Gumi. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń dunnú, tínú wọn ń dùn wípé àjàṣẹ́gun wà lórílẹ̀‐èdè Nàìjíríà, tí èèyàn kan ṣoṣo ń banújẹ́ tó sì ń jáde lórí ọ̀rọ̀ wípé Trump ojú àdó olóró sọ́dọ̀ àwọn ẹ̀ka èèyàn. Ṣérú èèyàn bẹ́ẹ̀ kì í ṣèkà. Báwo la ṣe máa wá sọ pé ẹ̀jẹ̀ omi àti petrol wọ́n jọra? Omi àtẹ̀jẹ̀ wọ́n jọra. Omi funfun, ẹ̀jẹ̀ pọ́n. Petrol ní kẹ́míkà. Bómi bá ní kẹ́míkà ẹ̀ lè mọ̀, ó sì jura wọn lọ. A ní ṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà kọjá Gumi àti àwọn Fúlàní. Bóòlù àṣeyẹjú ìṣòro yìí, bàbá pera wa lọ́kàn ṣoṣo, sọ́kàn ṣoṣo ni wá, níbo la gbàjọra. Mo sọ̀rọ̀ kan lórí ètò mi kan. Nóòrù Rìbádù, alákòóso ètò ààbò ni wọ́n. Lórílẹ̀‐èdè wọn ṣe fọwọ́rọ́ sẹ́yìn. AK-47 lọ́wọ́ àwọn tí wọ́n pè ní bóyá fìjìláńtì àti aṣọ́gbó. AK-47 lọ́wọ́ àwọn onímọ̀lù. Àwọn kan ní kò lè hàn lọ́wọ́ o.
ṣùgbọ́n àwọn aṣọ́gbó àti àwọn fijilantè Fúlàní AK-47 lọ́wọ́ wọn. À ń bi yín léèrè wípé kí ló dé tí ìbọ̀wọ́ Àmọ̀tẹ́kùn ò yí padà tó jẹ́ pé takòtakò náà ni. Kí ló dé tó jẹ́ wípé àwọn fijilantè ìran míì ẹ̀yà míì wọn ò láǹfààní sí kíní kan tẹ́ pè ní sophisticated weapon, ìyẹn ni wípé àwọn nǹkan ìjà ogun tó ní kìmí tó lágbára tó jẹ́ pé àwọn Fúlàní nìkan ní ẹlẹ́tọ̀ọ́ sí. À ń béèrè lọ́wọ́ alákòóso ètò ààbò ni o Nuru Ribadu, ẹja kù lórí ìbéèrè yẹn. Sheu Gumi lórí ọ̀rọ̀ àwọn onímọ̀ọ́lù yìí á tún máa sọ, wọ́n tún ti sọ nǹkan míì. Àwọn ọmọ jẹ́ kẹ́ ẹ gbọ́ bó ṣe ń lọ lórí ìkànnì Jugba Master. A máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Wọ́n ní kànràn kan lé wọn, kan pa wọ́n, kan yìn wọ́n, kan ṣe gbá, kan dáléèwé lẹ̀ fún wọn, kan kàwé. Ṣé ìjọba orílẹ̀-èdè yìí ló rán Gumi fúnra ẹ̀ níléèwé? Iléèwé tí Jonathan ń dálẹ̀ tẹ́pẹ̀lì fún àwọn àlìmọ́jèrè ń gbà yẹn, kí ló ti bẹ̀ jáde? Ìgbẹ̀yìngbẹ̀yìn pẹ̀lú gbogbo wàhálà Jonathan ẹ̀fàgídí fọ́ọ̀sẹ̀ jáde náà ni pẹ̀lú àwọn pípù yìí náà ni àwọn bandits tó di terrorist. Jonathan ti ṣe nígbà tó wà lórí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà bọ̀nú hot lọ́wọ́lọ́wọ́. Mo rí lórí Daily Post, ẹ̀yin náà láǹfààní láti kà á, ẹ̀ ń rí lórí screen. Àwọn Boko Haram commandant, mo kúrò níbi tí mo wà ni mo tún mú ròyìn míì wá nítorí àkókò ká máa ṣe chókí. Àwọn bíi mélòó lọ́wọ́ ti tẹ̀, màá dákọ̀ wọn fún yín tẹ́ ti gbọ̀nà ọ̀run lọ. Ẹ jẹ́ ká kí àwọn sójà Trump l'Amẹ́ríkà, ká kí àwọn ológun torílẹ̀-èdè, ká kíjọba àpapọ̀. Nínú àwọn olórí Boko Haram tí wọ́n ń dàlú láàmú, àwọn operation kan wà tí wọ́n ń pè ní Aniken àbí bákan, ẹ má bínú, táwọn ológun náà wà pẹ̀lú wọn, wọ́n parapọ̀, wọ́n jọ ṣiṣẹ́ yìí ni pẹ̀lú àwọn Air Force wa. Wọ́n ní enough is enough, ó tó gẹ́. Bóyá ẹ̀ tí ìgbọ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ fúngbà àkọ́kọ́, nínú àwọn ọ̀gá àwọn Boko Haram lónìí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí, tó bá jẹ́ pé gbà tó dé bá yín ó kọjá òní tó jẹ́ kílò ní òní Monday, bó bá jọ̀la ló dé bá yín Monday ló ṣẹlẹ̀. Nínú àwọn tán pa, wọ́n ń pè kan ní Abu Kaka, ìkan Ivu Muazu, ìkan Abu Muhammad, ìkan Bayi Alhaji, ìkan Bakura, ìkan Abu kí ló ń jẹ́ Abu Hassan, Kaka Ahmed, Abba, Tariye, Ba Musa. Wọ́n ti lọ parapọ̀, wọ́n ti lọ join àwọn fọ́fadà wọn tó bá jẹ́ terrorist làwọn náà. Kí ló yẹ ká máa sọ fún ìjọba àpapọ̀, àwọn ológun àti Trump lásìkò yìí? Ìyẹn àwọn tí Gumi ń sọ wípé wọn ò ṣe dáadáa, ṣe ni wọn bá pe àwọn kan wá bá wọn sọ̀rọ̀ instead tí wọ́n fi ń pa wọn. Ṣáwọn ò pààyàn, wọn àdẹ́mí èèyàn légbodò. Ṣé má tẹ̀yìn? Ìṣubú alágbára gbésùnmọ̀mí afikúpani apààyàn ṣayọ̀. Ìṣubú wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ̀yin tẹ́ ń gbè lẹ́yìn wọn, ìṣubú tiyín náà ń bọ̀ o. Nàìjíríà ò ní dojúdé, ṣùgbọ́n tí ò bá ní dojúdé, ṣé Fúlàní ṣe bá ṣe? Pánsá òfura, pánsá jáná. Ṣeun Agboola lórúkọ tèmi. Chief Pukẹ wọ́n nànú lè gíwá Aláròyé, ààrẹ àfẹ̀dẹ̀jagun ọ̀rọ̀. Bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jugba Master, Pastor Skele tí èlélẹ̀, Jùgbàjọ tí jẹ́ wòó bí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá.